ìwọ tó dúró tó ní ta ló fẹ́ mú ẹ, ó ní kò sẹ́ni tó mú ẹ, pé ta lẹni tó tó bẹ́ẹ̀ láti mú ẹ, ó ní kéèyàn gàdúrí sánmọ̀ kò lè mú ẹ, ó ní béèyàn kúrú bí àràrá kò lè mú ẹ, ó ní bí gbogbo àgbáyé bá pawọ́ pọ̀ ó ní wọn ò lè mú ẹ. Gbogbo tó bá wù ẹ́ ló lè ṣe, àrà tó bá wù ẹ́ ló lè dá. Ta lẹni náà tó fẹ́ bẹ̀rù? Ta ló jẹ́ gbéná wojú ẹkùn ẹ? Kò sí oníbẹ̀rù kankan fún ẹ. Kò sẹ́ni tó gbà wípé eléyìí lè ṣe ẹ́ níbi, eléyìí lè jù ẹ́ lọ, pé ẹni tó jù ni lọ lè jù nínú. Ó dúró lórí ẹ̀. Ṣùgbọ́n tọ́lọ́hun kọ́, tọ́lọ́hun bá lóhun dé òun fẹ́ mú ẹ, kò ní sọ̀kalẹ̀. Èèyàn náà ló máa rán wá mú ẹ. Ṣe jẹ́jẹ́, dẹ́ẹ̀dẹ́, gbágbára sílẹ̀, gbà pé èèyàn wà níbi téèyàn wà, ajúnilọ́ wà níbi tó ti ń ju nínú. Á gbàgbé wípé ìwọ nìkan kọ́ ló wà nínú ilé ayé yìí. Ṣe jẹ́jẹ́, Ọlọ́run tásìkò bá tó á sọ fún ẹ wípé òun gan ju gbogbo wa lọ. Bátèèyàn jẹ́ kò ní tì àdá, dátèèyàn rú kó lóminú ilé àtòrò, ìgbà tá a bá fi wí kàwọn là ń sán. Ohun tó o bá ṣe ló máa gbà. Má bátèèyàn jẹ́, má dátèèyàn rú, má ní kí tọmọlàkejì ẹ má dá. Tó o bá fi dúró nídùú pé kí tọmọlàkejì ẹ má dá, wàá fẹsẹ̀ jálẹ̀ ni, wàá wá káwọ́ mọ́rí, wàá máa kígbe tó, ẹ gbà mí, ogun ti dé o, ogun ti dé bòde o, ogun ti wọlé ayé mi o, mi ò mọ ibi tí mo ti kọ́. O ti gbàgbé ibi tó ti ṣe, o gbàgbé ibi tó ti ṣaburú, o gbàgbé ẹni tó jókòó tì tó ní tiẹ̀ ò ní da, ṣùgbọ́n tó lẹ́lẹ́dàá tiẹ̀ tó jẹ́ pẹ́lẹ́dẹ̀ ó ṣe kí ni, ó ń jà fún ni. Má ṣe bẹ́ẹ̀ mọ́. Ìwà burúkú ayé àti tọ̀run ni ìwà tí ò dá ni. Ó bá tún ṣe bẹ́ẹ̀, ọwọ́ ẹ̀ ló máa fi ṣe rẹ o. Gbà bẹ́ẹ̀. Mo gba aládùúrà láàárọ̀ yìí bí ọdún yìí ṣe ń lọ sí òpin, a ní fọwọ́ wa gbé ọmọ sí, àti àwọn ọmọ wa àti àwọn ọkọ wa àtàwa fúnra wa bá a ṣe fẹ́ kóra wọ wọnú 2025 àjọ máa péjú wọnú ẹ̀ tá máa kí a dúpẹ́ bàbá dáadáa ó ṣe o. Bẹ́ẹ̀ ló máa rí. A ní gbá ìsọ̀wọ́ 2025, a ní ojú wa ò ní fọ́, etí wa ò ní di, a ní fàìsàn wọnú 2025. Wọ́n ò ní gbé wa dìgbàdìgbà ní 2025. December yìí ń lọ sópin, ó ń sún àwa náà sún mọ́. Ire ayọ̀ ìdùnnú ìbùkún àlùbáríkà nú ẹ̀ ló máa sún mọ́ àwa náà pẹ̀lú ẹ̀ lágbára Ọlọ́run. A ní ṣubú o, ọ̀tá ò ní yọ̀ wá o, Olúwa wà pẹ̀lú wa. Bẹ́ẹ̀ ló máa rí. Àṣẹ ti gùn. Tó ẹ̀yin èèyàn wa, ẹ máa ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí ìyá yìí tí ó sọ nínú fídíò yìí. Ẹ ti gbọ́ àwọn nǹkan tí ó sọ nípa àwọn arábìnrin méjèèjì yìí. Ẹ̀yin èèyàn wa, kí ni ohun tí ẹ lérò lórí àwọn ọ̀rọ̀ yìí tí ìyá yìí sọ nínú fídíò yìí? Ohun tí ẹ bá lérò, ẹ jọ̀wọ́ ẹ tẹ sí comment section. Látòkè wá, bẹ́ẹ̀ ni ó ti gùn látòkè wá.